èmi ló kàn wọ́n ní di ọmọ ẹni ò kí ń ṣe ọmọ ẹni ò kí ń ṣe di bẹ́bẹ̀rẹ̀ ká fi ilẹ̀kẹ̀ sí ọmọ ẹ̀sìn di ọmọ ẹlòmíì ṣé ẹ̀kọ́ dẹ̀ tí wá débẹ̀ sí ṣé rí mọ́lẹ̀ kan pòrọ̀ tàn wá ṣé rí ní ẹkọ́nọ́mì tá a bá ń ronú bí a ṣe máa dàgbàsókè nǹkan méjì ló yẹ ká máa béèrè fún ilé mélòó ni ìjọba máa kọ́ reluwé mélòó ló máa ṣe pé wọ́n ṣe títì yẹn tẹ́ bá ṣe títì tẹ́ bá ní reluwé títì máa bàjẹ́ ni nǹkan tí China India kó tó fi ń gbéra sókè ni pé wọ́n kọ́ ilé wọ́n kọ́ bíi 30,000 houses lójoojúmọ́ àwa ń bí ọmọ yín tó gbé tẹ́bí lẹ́kẹ̀ sí ọdún kan ló fẹ́ fi kọ́ 20,000 houses a dẹ̀ ní 20 million homeless so 1,000 years ló máa gbà kí gbogbo àtúrílé ibo là ń bá lọ ṣẹ́rí pé Yorùbá Ìgbò ìyẹn ò fa wọ́n ní àjùmọ̀ bí òkò tànú àbí kò yẹn sìn aláti wo bí ibi tí à ń lọ wọ́n dẹ̀ ti da ọ̀làjú ṣẹ́ṣẹ́ kó tó máa sọ pé àwọn kan ló wá lé àwa lójú irọ́ ni àwa ti lajú kí òyìnbó àwa ti ní ifá a ti tò ìmọ̀ sípele a ti tò kó tó dá òyìnbó lẹ̀ tẹ́ bá wo DNA 80,000 years ní Yorùbá ti wà òyìnbó bó ṣe wà yẹn kò tí tó 7,000 years 8,000 years nílé ayé tẹ́ bá wá wò gbé nílẹ̀ Nàìjíríà bíi ìjọba gan-an ó dá mọ̀ pé ọ̀làjú méjì ló wà ọ̀làjú Áfíríkà indigenous African civilization Ọọ̀ni of Ifẹ̀ òní olórí àwa ní àwọn tó dàpọ̀ mọ́ Àràbà African Afro-Arab civilization ìyẹn ni Sultan of Sokoto jẹ́ lórí Nigeria government tó mú àwọn méjèèjì àwọn ni wọ́n jẹ́ olórí bá ṣe ń ṣe ní civilization ṣe rí nǹkan tá a ní láti ṣe ní Nàìjíríà ni pé nígbà tó ìbò gbàjọba lọ́wọ́ àwọn ọba tó gbàjọba lọ́wọ́ wọn nígbà tó fẹ́ dájọba yẹn padà ní 1960 kò dá padà fún mi tó ti gbàjọba ó dá ìjọba yẹn padà fún àwọn tí ó ti kọ́ wọ́n ṣe máa ṣe bóun ṣe ń ṣe sí wa so àwọ̀ kan yàtọ̀ ni ẹni tó ń dá wa lẹ́gba ẹni tó ń kó wa jẹ wọ́n sì ń kó wa jẹ náà ni a dẹ̀ láti fọ́rí ojú sí i torí nǹkan kan bàjẹ́ lọ ni ó kàn bàjẹ́ lọ ni láti 1978 subsidy tí bàbá wa Tinubu tó wílẹ̀ yìí 1978 láti kọ́kọ́ lọ fún láti demonstrate nígbà tó ń yẹ education alimon school láti 1978 tó nígbà tí a kọ́ kúrò àwọn bàbá wa Awólọ́wọ̀ wọ́n rí welfareism nílò òyìnbó kan tí àwọn pè ní Afẹ́nifẹ́re wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ ṣe pé òkè oníkálukú free education free health ká gbé economy lọ sí àwọn ìgbèríko kí oníkálukú dẹ̀ ríṣẹ́ ṣùgbọ́n ìgbà tó máa dé stage kan ní 1978 wọ́n ṣe yí padà ní ẹgbẹ́ ó tí o oníkálukú ni o ẹ̀ka ṣe business bẹ́ẹ̀ ṣe máa ṣe business ni o ṣùgbọ́n ẹ fẹ́ ká máa ṣe business ẹ fẹ́ ràn wá lọ́wọ́ ṣùgbọ́n ẹ fẹ́ máa gba owó orí wọn kì í ṣe nǹkan tí àwọn èèyàn bá papọ̀ táwọn bá ṣe papọ̀ owó orí yẹn nǹkan tí ìjọba tó invest lé ní kò kàn lè dédé máa jà so gbogbo àwọn kíní yìí ṣẹ̀dẹ̀ rí ní nǹkan tí à ń ṣe yìí ó dìgbà tí àwọn ọba àwọn bó ti south ti north tó nígbà tẹ́ pé àwọn ló bá wà in charge INEC ìgbà ẹ̀la tó máa níbò gidi o ṣé gbogbo àwọn professor àwọn justice àwọn kò tó máa ti fún $1 tó máa ti ṣe wọ́n ti lọ lóyìnbó nìyẹn wọn ò ràn anybody àwọn politician náà ìmí àkọ́dédé wá láti England wá láti America akówó kan wá táwọn ibi tó ṣe àtàn wá gbówó wá lọ kò ní ṣe ṣùgbọ́n ká ní ọba ìlúyàn àti ká ní ó ní agbára tẹ́ pé gbogbo wa lè ṣe àlè dì wọ́n so nígbà tó ìbò yọ àṣà wa kúrò nínú governance tó yọ ìwà lè ṣe nǹkan láì máa níwà so wọ́n ti ìwà yẹn
aláti dá padà sí politics ìyẹn ní ìkejì aláti ṣẹ́rí tó bá kọ́lé ilé ní gbogbo ọ̀rọ̀ ọmọ èèyàn tó ti ń wá tẹ́ bá ti kọ́lé ẹ̀ra mọ́tò ẹ̀ra chair ẹ̀ra kíná òkè gbogbo wa máa jẹun business a máa lọ tẹ́ bá kọ́ railway ṣẹ́rí railway yẹn gbogbo orin tí wọ́n fi ń ṣe gbogbo electricity chemical ìyẹn àtúndáṣẹ́lẹ̀ gbogbo station wọn àtúndáṣẹ́lẹ̀ nǹkan méjì tó ṣe pàtàkì jù nìyẹn mi sọ pé kò sí nǹkan míì o ṣùgbọ́n nǹkan méjì ta láti máa bèèrè lọ́wọ́ olóṣèlú nìyẹn àgàgà president pé ilé mélòó lẹ fẹ́ kọ́ lójúmọ́ because India bó ṣe wà yẹn 30,000 ló ń kọ́ lójúmọ́ ilé mélòó ni railway mélòó bí China ṣe wà yẹn 15 kilometres ló ń kọ́ lójoojúmọ́ India náà bí 14 kilometres ni àwa in fact gbogbo railway ta ní gbogbo Nàìjíríà yìí 3,500 kilometres ni ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ lọ́dún kan ni ó ti gbà tí a bá mọ̀ because àwọn ìjọba yìí ò ṣe kíní kan kò ṣe tó bá yá wọn owó ilé employment gan ta sọ pé kò sí báyìí wọ́n ti yí padà wọ́n ti ní ẹni tí ò bá ti tẹ́bí ò bá ti pápátá kò wà employed gbogbo àwọn kíní yẹn wọ́n mú kó fi ń kó wa jẹ ni aláti wo bí a ṣe máa pé ókè o kọ̀tà fẹ́ lè léyìí ìjọba kọ̀ tí wọ́n fẹ́ lè ṣùgbọ́n bó ṣe sọ náà a lè sọ náà títí because àwọn tó wà níbẹ̀ yìí náà wọ́n gba agbára lọ́wọ́ àwọn ọba lọ́wọ́ wọn dẹ̀ ní fílẹ̀ ṣùgbọ́n tó bá ń ṣe báyìí lọ títí ó máa dé ijọ́ kan tẹ́ pé mẹ̀kúnnù ó máa láti dìde láti kọ̀yà ibẹ̀ ni adé nísìnyí bá ṣe ń balẹ̀ tí mi ìbá tún máa dé lẹ́yìn Tinubu tá a bá ṣe kọ̀tún ẹ̀ka ṣe tá a bá mọ ẹni tí a jẹ́ ó tún máa wọ́ọ̀sì jù lọ ni torí bó ṣe ń ṣe báyìí ṣe ló ń burú sí wọ́n máa sọ fún Ìgbò àti Yorùbá ṣé rí Ifẹ̀ ni gbogbo wa ti wá kò sí ọba kankan tẹ́ bá ń gbọ́ Òbí ọba ló ń jẹ́ bẹ́ẹ̀ adé Odùduwà ló ń gbó ẹ lówó wọ́n fi pín wa ni kò yẹn sìn Ìbàdàn dẹ̀ pín wa tó pín south wọ́n pín east wọ́n pín west north yẹn wọ́n pín in fact wọ́n tún bulẹ̀ wa ìbẹ̀lẹ̀ ti rí Kwara lẹ́ ti rí kíláàpù ẹ̀ náà pè ní north gbogbo àwọn kìíní yìí láti wò láti jókòó dáadáa ká wá bá ṣe máa ṣe otherwise bá a ṣe burú ayá àsọ̀rọ̀ Jonathan ló burú jù ìgbà tó yá Buhari tún dé àtúní kíláàpù ẹ̀ Tinubu ló tún dé ń sìn báyìí lẹ́yìn Tinubu ọlọ́mọ àyẹ̀kí Wike tún dúró ẹ̀kọ́ di president ìgbà yẹn láti wọ́n máa mọ̀ pé aláti wá nǹkan ṣe.